pẹ́ mọ́ mo yìn wá òwe. Oore rírí jẹun re rírí mo lílọ bíbọn mi. Èyí ó máa bẹ́ kú dání mo yìn ọ́ òwe. Ẹ ṣé. Ọmọ ẹ̀ ṣeun lórí ayé mi o. Lójúmọ́ mo mú ìwà òye. Oore rírí jẹun re rírí mo lílọ bíbọn mi. Èyí ó máa bẹ́ kú dání mo yìn ọ́ òye. Olúgbọpẹ́ olúgbọpẹ́ o. Bàbá tètè wá gbọ́pẹ́ mi o. Bàbá. Olúgbọpẹ́ olúgbọpẹ́ mi o. Bàbá tètè wá gbọ́pẹ́ mi o. Bàbá. Olúgbàjọ́ olúgbàjọ́ mi o. Bàbá tètè wá gbàjọ́ mi o. Bàbá. Olúgbògo olúgbògo mi o. Bàbá tètè wá gbọ́gọ́ mi o. Bàbá. Olúgbọpẹ́ mi o. Bàbá gbọ́pẹ́ mi o. Bàbá gbọ́pẹ́ mi o. Bàbá gbọ́pẹ́ mi o. Olúgbọpẹ́ mi o. Bàbá gbọ́pẹ́ mi o. Olúgbàjọ́ mi o. Bàbá gbàjọ́ mi o. Olúgbàjọ́ mi. Bàbá gbàjọ́ mi o. Ọlọ́run olúgbàjọ́ mi. Bàbá gbàjọ́ mi o. Olúgbàyìn mi o. Bàbá gbàyìn mi o. Olúgbàyìn mi o. Bàbá gbàyìn mi o. Ijó ni màá jẹ̀ mú mi. Ẹ ṣáà jẹ́ ń jó. Ijó ni màá jẹ̀ mú mi o. Ẹ ṣáà jẹ́ ń jó. Àní ijó ni màá jẹ̀ mú mi sẹ́. Ẹ ṣáà jẹ́ ń jó. Wípé wọ́n lọ lọ́rùn mi. Mo ti jẹ́wọ́ wípé wọ́n lọ lọ́rùn mi. Mo ti jẹ́wọ́ wípé wọ́n lọ lọ́rùn mi. Mo ti jẹ́wọ́ wípé wọ́n lọ lọ́rùn mi. Thank you. If you are the owner of this car, FST 392FZ, you are blocking someone. Please go on the contact. Pariwo go. Ògo tẹ́ni kan lè bá. Ògo tẹ́ni kan lè bá. Ògo tẹ́ni kan lè bá. Ẹ̀yin lẹ ní o, bàbá. Ògo oríṣà ò lè gbà. Ògo tán lè. Ògo tó fàyè ò lè gbà. Ògo tó ní ṣègùn ò lè gbà. Ẹ̀yin lẹ ní o. Ògo Tẹ́ni kan lè bá. ògo Tẹ́ni kan lè bá. Ògo tẹ́ni kan lè bá. Ẹ̀yin lẹ ní o, bàbá. lọ́wọ́ sókè. Ẹ̀yin lẹ ní o. Bàbá àgbà. Ẹ̀yin lẹ ní o. Bàbá. Ẹ̀yin lẹ ní o. Bàbá arúgbó ọjọ́. Ẹ̀yin lẹ ní o. Ògo tẹ́ni kan lè gbà. Ògo tẹ́ni kan lè bá. Ògo tẹ́ni kan lè bá. Ẹ̀yin lẹ ní o, bàbá. Èmi wò pé ó yẹ ká yin Ọlọ́run. Olórí nǹkan tá a wá ṣe níbí lẹ́nu ni pé àwa dúpẹ́.
We are here particularly to give thanks. tí ìdarapọ̀. If you don't join, It's not in my attitude kò sí nínú to ìwà mi force anybody to praise God. láti kàn wá nípa láti yin Ọlọ́run. Àwọn wòlíì lè fún yàn nípa gbàdúrà. Prophet can force you to pray. But praises to God must be voluntary. Ṣùgbọ́n ìyìn sí Ọlọ́run gbọ́dọ̀ wá láti inú. Mo ká fi ìfẹ́jú mẹ́wàá jó ká tó lọ nú àwọn orin I wa. want us to praise and dance with 10 each minutes. other. Ẹ̀yin tí ẹ mọ̀ pé oore Ọlọ́run lórí yín ó deserve kẹ́ jó fún. If you know that what God is doing in your life is size of a dance. Listen now. Náwó sí ẹnìkan bí eléyìí. Point your finger at someone. Èmi ò náwó sí màá mi oníjó yìí. Mo like mọ́ mi yẹn gan. Kò kí àgùnrán anybody. Ó yin arúgbó ọjọ́ fúnra ẹ̀ ní. Á dàbí ìgbà tí mò ń bú wọn. Ẹni tí wọ́n náà náwó sí á dàbí ìgbà tí wọ́n náà ń bú. Bọ́ ó bú o. Ó fẹ́ fi pè é níjà láti wá yin Ọlọ́run ni. Tí n bá ti Àwọn tó ti kú. ṣe àṣàjù wọn ni. Ṣé àsọjù wọ́n ni? Túraká ò ká yin bàbá. Túraká ò ká yin bàbá. A fẹ́ fi ìṣẹ́jú mẹ́wàá jó wájú ẹ̀. Sọ wípé ẹlẹ́jọ́ wẹ́wẹ́. Ẹlẹ́jọ́ wẹ́wẹ́. Aláìmoore. Aláìmoore. Àwọn tó ti kú. Àwọn tó ti kú. Ṣé àṣàjù wọn ni? Ṣé àsọjù wọ́n ni? Túraká ò ká yin bàbá. Túraká ò ká. Báyìí bàbá. Ó tún mọ orin yẹn báyìí gbé ijó yẹn lọ́dọ̀ ẹ̀. Wàá fi ijó yẹn jẹ. Ó yá pariwo ẹlẹ́jọ́ wẹ́wẹ́. Ẹlẹ́jọ́ wẹ́wẹ́. Aláìmoore. Àwọn tó ti kú. Àwọn tó ti kú. Ṣé àṣàjù wọn? Ṣé àsọjù wọ́n ni? Túraká ò. Túraká ò ká yin bàbá. Kan bẹ́ lágbo. Olè kan bẹ́ lágbo. Wòlíì. Ẹni tí kò mọ̀rẹ́ Olúwa ni mo fọ̀rọ̀ yẹn náà lẹ́gba. Àwọn tó ti kú. Màmá yìí ṣe àṣàjù wọn ni. Túraká ò ká yin bàbá. Pariwo lẹ́gbàgbà. Ẹlẹ́jọ́ wẹ́wẹ́. Aláìmoore. Àwọn tó ti. Àwọn tó ti kú. Ṣé àṣàjù wọn? Ṣé àsọjù wọ́n ni? Túraká. Túraká ò ká yin bàbá. Ẹ́mbásì olùfisà mi. Àkáǹtì mi ò lówó sí. Owó iléèwé ọmọ mi ò rí san. Ọkọ̀ mi ò fogún jẹ kalẹ̀. Ìyàwó mi ò gbà fún mi. Ìgbésẹ̀ pọ̀ lọ́rùn mi o. Ẹlẹ́jọ́ wẹ́wẹ́. Dé mọ́ṣúárì lọ́sibítù. Nígbà náà wà á bọ̀rẹ̀ Olúwa. Ẹlẹ́jọ́ wẹ́wẹ́. Aláìmoore. Àwọn tó ti kú o. Àwọn tó ti kú. Ṣé àṣàjù wọn? Ṣé àsọjù wọ́n ni? Túraká ò. Túraká ò ká yin bàbá. Bóyá túraká ò ká yin bàbá. 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 Túraká ká yin bàbá. Túraká ò ká yin bàbá. Túraká ò ká yin bàbá. Túraká ká yin bàbá mi. Túraká ò ká yin bàbá. Túraká ò ká yin bàbá. What? Ẹ jẹ́ ń kọ́ wa lẹ́yọ̀ kan sí ká tó dà sí ijó fún ìṣẹ́jú márùn-ún tó kù. Ẹ wojú ẹnìkan. Ẹ sọ fún ẹnìyẹn pé ẹ bá mi kí bàbá olóore. Sọ fún ẹ bá mi kí bàbá olóore. Kó bẹ́ẹ̀ ṣe kí ni? Ó bá mi kí bàbá Kó olóore. bá yín kí. Tí o bá tiẹ̀ lè kí torí ara ẹ̀ kó ti torí tiẹ̀ yín. Ẹ gbọ́dọ̀ mọ orin yẹn ó sí. Are you there?
ẹ bá mi kí bàbá olóore sọ fún. ẹ bá mi kí bàbá olóore. Toró dúró tì mí lọ́jọ́ ogun le. Toró dúró tì mí lọ́jọ́ ogun le. Ẹ̀yin mélòó ni Ọlọ́run dúró tì lọ́jọ́ tó gún lé ń bí? Ẹ gbọ́ gbólóhùn kẹta. Ọpẹ́lọpẹ́ rẹ̀ nínú ayé mi o. Ọpẹ́lọpẹ́ rẹ̀ nínú ayé mi o. Wọ́n wá parí ẹ̀ pé èèyàn ò lè so t'Olúwa ṣe o. Èèyàn ò lè so t'Olúwa ṣe o. Iwájú èèyàn mẹ́ta lè máa gbé ijó yẹn lọ. Jẹ́ nǹkan lẹ́ẹ̀kan sí torí àwọn tí ò tí ì mọ̀ tẹ́lẹ̀. Ẹ bá mi kí bàbá olóore. Toró dúró tì mí lọ́jọ́ ogun le. Ọpẹ́lọpẹ́ rẹ̀ nínú ayé mi o. Èèyàn ò lè so t'Olúwa ṣe. Ẹ kọ́kọ́ kí n gbọ́ ná. Ẹ bá mi kí bàbá olóore. Toró dúró tì mí lọ́jọ́ ogun. Ọpẹ́lọpẹ́ rẹ̀ nínú ayé mi o. Èèyàn ò lè ṣe. Èèyàn ò lè so t'Olúwa ṣe. Iwájú èèyàn mélòó múlẹ̀ tí máa kọ́? Iwájú èèyàn. Wàá gbé ijó yẹn lọ wájú ẹ̀ gidi. Tí ò bá mì wàá mì. Tí ò bá fì wàá fì. Are you there now? Hey! Ẹ bá mi kí bàbá olóore. Toró dúró tì mí lọ́jọ́ ogun le. Ọpẹ́lọpẹ́ rẹ̀ nínú ayé mi. Èèyàn ò lè so t'Olúwa. Ẹ bá mi kí bàbá olóore. Toró dúró tì mí lọ́jọ́ ogun le. Ọpẹ́lọpẹ́ rẹ̀ nínú ayé mi o. Èèyàn ò lè so t'Olúwa ṣe o. Àwọn akọrin kí bàbá olóore. Ọ̀dọ́ ń kí bàbá olóore. Àwọn bàbá tún ń kí bàbá olóore. Àwọn màmá wa ń kí bàbá olóore. Àwọn àlejò ń kí bàbá olóore. Àwa onílé náà ń kí bàbá olóore. Gbogbo ọ̀dọ́ ń kí bàbá olóore. Wọ́n ló dúró tì wá lọ́jọ́ ogun le. Ọpẹ́lọpẹ́ rẹ̀ nínú ayé wa o. Èèyàn ò lè sọ Olúwa. Ẹ bá mi kí bàbá olóore. Toró dúró tì mí lọ́jọ́ ogun le. Ọpẹ́lọpẹ́ rẹ̀ nínú ayé. Ẹbí ò lè so t'Olúwa ṣe. Èèyàn ò lè so t'Olúwa ṣe. Ọ̀rẹ́ ò lè so t'Olúwa ṣe láyé àwa. Èèyàn ò lè so t'Olúwa ṣe. Ìbátan ò lè so t'Olúwa ṣe. Èèyàn ò lè so t'Olúwa ṣe. Ẹ bá mi kí bàbá olóore. Toró dúró tì mí lọ́jọ́ ogun le. Ọpẹ́lọpẹ́ rẹ̀ nínú ayé mi o. Èèyàn ò lè so t'Olúwa ṣe. Ẹ bá mi kí bàbá olóore. Toró dúró tì mí lọ́jọ́ ogun le. Ọpẹ́lọpẹ́ rẹ̀ nínú ayé mi o. Èèyàn ò lè so t'Olúwa ṣe o. Àti mọ́ pé wá wá. Ọ̀gá ògùn ẹ̀gbà. Kábíyèsí o. Àmújó tó bá wà. Ọ̀gá ògùn ẹ̀gbà. Kábíyèsí wọn nìkan lọ́pẹ́. Àmọ́ pẹ́ wá. Àmọ́ pẹ́ wá wá. Ọ̀gá ògo ẹgbà. Àmọ́ pẹ́ wá wá. Ọ̀gá ògo ẹgbà. Kábíyèsí wọn nìkan lọ́pẹ́. Ẹgbà. Fayọ̀ Olúwa o. Ẹ̀yin màmá ó yẹ ká fayọ̀ Olúwa o. Ìgbà tá ò kú. Oyè. Nígbà tá
òkúta ra wálé o. Ó yẹ ká bá yọ̀yọ̀. Àbí ó yẹ? Ó yẹ ká bá yọ̀yọ̀ Olúwa. 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 Ìgbà tá òkú. Ìgbà tá òkúta ra wálé o. Ó yẹ ká bá yọ̀yọ̀ Olúwa. Àwọn ọmọ wa amúyìn wá o. Ọpẹ́ Jésù, ọpẹ́ sà. Àmújọ wa amúyìn wá fún bàbá. Ọpẹ́ kẹsà, ọpẹ́ sà. Àmúdún wa àmúyìn wá bàbá. Ọpẹ́ Jésù, ọpẹ́ sà. Orí òkè yìí ẹ kú iṣẹ́. Ọlọ́run orí òkè yìí ẹ kú iṣẹ́. Ọlọ́run orí òkè yìí ẹ kú iṣẹ́. Ọlọ́run orí òkè yìí ẹ kú iṣẹ́. Àtìlẹ́yìn bàbá rẹ̀ kì í ẹ kú iṣẹ́. Ọlọ́run orí òkè yìí ẹ kú iṣẹ́. Àtìlẹ́yìn Akin pẹ̀lú ẹ kú iṣẹ́ bàbá mi. Ọlọ́run orí òkè yìí ẹ kú iṣẹ́. Ọlọ́run Káyìndé ọ̀la kú iṣẹ́. Ọlọ́run orí òkè yìí ẹ kú iṣẹ́. Ọlọ́run Israẹ̀l kú iṣẹ́. Ọlọ́run orí òkè yìí ẹ kú iṣẹ́. Ọlọ́run bàbá lọ́lá mà kú iṣẹ́ o. Ọlọ́run orí òkè yìí ẹ kú iṣẹ́. Ọlọ́run orí òkè yìí ẹ kú iṣẹ́. Ó kú iṣẹ́. Ọlọ́run orí òkè yìí ẹ kú iṣẹ́. Ọlọ́run àwọn bàbá wa. Ọlọ́run àwọn bàbá wa. Kábíyèsí o, ìṣe kábíyèsí ìwọ ni, ọlọ́run àwọn bàbá wa ìwọ ni, ọlọ́run babalọ́lá ìwọ ni, onílé orí òkè tí wò pẹ̀kú ẹyẹ ìwọ ni, kábíyèsí ẹgbẹ́ oṣù. Ọlọ́run àwọn bàbá wa. Ọlọ́run àwọn bàbá wa. Ọlọ́run àwọn bàbá wa. Ọlọ́run àwọn bàbá wa. Ó yá jẹ́ ká ní Ọlọ́run bàbá lọ́lá. Èmi màmá lọ́wọ́ iṣẹ́ rẹ̀. Ọlọ́run bàbá jíde. Èmi màmá rí iṣẹ́ ọwọ́ rẹ̀. Ọlọ́run 1930. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ṣe yá. Èmi táyé mi níbi tọ́lọ́run ò jẹ́ fowó. Ó yẹ ń tó fún bàbá. Ọlọ́run o. Ọlọ́run bàbá lọ́lá, èmi màmá rọ́wọ́ iṣẹ́ rẹ̀. Ọlọ́run bàbá jíde, èmi màmá rí iṣẹ́ ọwọ́ rẹ̀. Ọlọ́run 1930. Ọlọ́run 1930. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ṣe yanu. Èmi táyé mi tọ́lọ́run ò jẹ́ fọwọ́. Ó yẹ tó fún bàbá. Èyí tí ó ṣe láyé mi kan, ó kọjá yìí kan, ó kọjá òye. Ibi tí ó ti ọmọ mi kan, ó kọjá èrò, ó kọjá ọ̀kan. Èmi táyé ti sọ pé Kò lè pa orí kò sì kọ́ lé ọlọ́run. Ọlọ́run o. Ọlọ́run bàbá lọ́lá, èmi màmá rọ́wọ́ iṣẹ́ rẹ̀. Ọlọ́run bàbá jíde, Mórímórí. èmi màmá rí iṣẹ́ ọwọ́ rẹ̀. Ọlọ́run 1930. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ṣe yanu. Èmi táyé mi. Èmi táyé mi tọ́lọ́run ò jẹ́ fowó. Ó yẹ tó fún bàbá. Ó yẹ ìjó. Ó yẹ tó fún bàbá. Praise the Lord. Praise the Lord. We have provision. Ìdí tí mo fi yìn bàbá. Èmi nìkan ló. Èmi nìkan
tí mo fi bàbá èmi nìkan ló yẹ. Èmi nìkan ló yẹ. Èmi nìkan ló yẹ. Mo lè yí onígbọ̀ngàn. Ìdí tí mo fi bàbá. Ó mọ̀. Jésù nìkan ló yẹ. Lọ́wọ́ sókè sọ pé bàbá gbọ́ pẹ́ mi nígbà mo wà láàyè. Bàbá gbọ́ pẹ́ mi Nígbà mo wà láyé o. ó lè yí. Ògo mi ló lè yí. Òkú ó lè yí o. Ògo mi ló lè yí. Bàbá. Bí mo ti ṣe àwọn tó gun ayé borí wọn wọn ò lẹ́sẹ̀ tí wọ́n fi lè jó. Àwọn táyé ti rẹ́yìn wọn wọn ò lẹ́nu ọpẹ́ níwájú Ọlọ́run wa. Òkú mi ó lè yí. Òkú mi ó lè yí. Bàbá wa gbọ́ pẹ́. Bàbá gbọ́ pẹ́. Nígbà mo wà láyé. Ẹ̀yin tó wà láyé ẹ sọ̀rọ̀. Ògo mi. Ó mọ̀. Nígbà mo wà láyé o. Òkú ò lè yí. Òkú mi ó lè yí. Òkú ò lè yí. Òkú mi. Kò lè yí. Bàbá. Ẹ̀yin náà níbi tí ẹ wà yẹn. Bọ̀ pẹ̀lú ariwo lẹ fẹ́ máa sọ sáyé ẹ̀. Ẹ kàn sọ fún pé ayé ló sọ tó lè níláárí. Ènìyàn ló sọ ọ̀rọ̀ rẹ̀ kò lè já sí rẹ̀. Wòlíì ló sọ ayé rẹ̀ kò lè nítumọ̀. Sọ fún kó kíyèsí. Kíyèsí Ọlọ́run kò sọ bẹ́ẹ̀. Ayé ló sọ kò lè ní lárí. Ènìyàn ló sọ gbọ́dọ̀ rẹ̀ kò lè já sí rẹ̀. Wòlíì ló sọ báyé rẹ̀ kò lè ní túmọ̀. Kíyèsí Ọlọ́run kò sọ bẹ́ẹ̀. Ayé ló sọ ó nínú gbèsè ló máa kú sí. Ènìyàn kan sọ láòdìrán mọ́ lẹ́yìn ẹ̀. Wòlíì kan sọ ó ní ó ti sẹ̀wọ̀n pélé débi gíga. Kíyèsí Ọlọ́run kò sọ bẹ́ẹ̀. Ayé ló sọ. Ayé ló sọ kò lè ní lárí. Ènìyàn ló. Ènìyàn ló sọ ọ̀rọ̀ rẹ̀ kò lè já sí rẹ̀. Wòlíì ni. Wòlíì ló sọ báyé rẹ̀ kò lè ní túmọ̀. Kíyèsí. Kíyèsí Ọlọ́run kò sọ bẹ́ẹ̀. Ayé ló sọ ó ní tó o bá làjò ò ní dé. Ènìyàn kan sọ lóhùn rẹ̀ jẹ̀ níwájú ẹ̀. Wòlíì kan sọ ó ní bó ṣe rúbọ ikú òjijì ni. Kíyèsí Ọlọ́run kò sọ bẹ́ẹ̀. Ayé ló sọ kò lè ní lárí. Ayé ló sọ. Ènìyàn ló sọ ọ̀rọ̀ rẹ̀ kò lè já sí rẹ̀. Wòlíì ló sọ báyé rẹ̀ kò lè ní túmọ̀. Kíyèsí. Kíyèsí Ọlọ́run kò sọ bẹ́ẹ̀. Wọ́n ti jìyà púpọ̀ ohun tó yé mi. Bóun ènìyàn kì í ṣohun Ọlọ́run mi. Bàbá tó dá mi tó dẹ̀ tún fohùn rere kẹ́ mi. Bàbá tó ṣe wá lẹ́nìyàn tí ò ṣe wá lẹ́ranko. Yóò ṣe pàṣẹ kí n kú o láláì rògùnrò. Ẹni bá rokúrò wá bàbá àrè sórí wọn. Kíyèsí Ọlọ́run kò sọ bẹ́ẹ̀ ló sọ. Ayé ló sọ kò lè ní lárí. Ènìyàn ló sọ ọ̀rọ̀ rẹ̀ kò lè já sí rẹ̀. Wòlíì ni. Wòlíì ló sọ báyé rẹ̀ kò lè ní túmọ̀. Kíyèsí. Kíyèsí Ọlọ́run kò sọ bẹ́ẹ̀. Ẹ ti gbọ́ tó bá jọmọ bàbá ní tòótọ́ tó kì í ṣan máa lè.
tó o bá jọmọ ọlọ́run lóòótọ́ tọ́lọ́run pẹ̀lú dá wọn ṣé bóyá kó máa nù bàbá rẹ àtèrò rẹ sí ọ bájòjì kan bá wà ó wá tó sọ pé bàbá rẹ rán mi sí ọ ó ní ń fún ọ ní lẹ́tà yìí ṣùgbọ́n ti kú òjijì ni ṣé kò yẹ ó ṣàlàyé fún pé kì í ṣe bàbá mi bàbá tí mo ní kò ní ránṣẹ́ irú ẹ̀ sí mi wẹ̀yìn lẹ́tà tí ayé fún ẹ kí o yẹ̀ wò òrùka ìgbèdì tí wọ́n fi sí kì í ṣe tọ́ ọlọ́run luciferi ló kọ́ kó yá mọ̀ fò sókè kó o pariwo kì í ṣe tèmi láíláí kì í ṣe tèmi. orí burúkú kì í ṣe tèmi. bẹ́ẹ̀ kú lórí ẹ̀ lẹ́tà ọkọ̀ kì í ṣe tèmi mo pariwo kì í ṣe tèmi. lẹ́tà ìfàsẹ́yìn lẹ́tà orí burúkú kì í ṣe tèmi. ìjàmbá mọ́tò lójú ọ̀nà ní pọ́npọ́n kì í ṣe tèmi. ìrúkèrúdò orogo kò dóko kì í ṣe tèmi. ọjọ́ tó ń retí ayọ̀ ìbànújẹ́ wọlé dé kì í ṣe tèmi. òkú ọmọ kì í ṣe tèmi. òkú aka kì í ṣe tèmi. òkú aya kì í ṣe tèmi. ó kíyèsí ọlọ́run kò sọ bẹ́ẹ̀ ayé ló sọ ayé ló sọ òní kílárí. ènìyàn ló sọ fọ́rọ̀ rẹ̀ kò lè jọ sí rẹ̀. wòlíì ni wòlíì ló sọ fáyé rẹ̀ kò lè nítumọ̀. kíyèsí ọlọ́run kò sọ bẹ́ẹ̀. jẹ́ kí wọ́n pé méje bákan máa fọwọ́ Let kàn wọ́n them ní be kọ̀ọ̀kan seven, báyìí you'll be touching them one wọ́n by ní one. ọlọ́run kò sọ bẹ́ẹ̀ Ọlọ́run kò sọ bẹ́ẹ̀. báwo ní ṣe rere láyé Ọlọ́run kò sọ bẹ́ẹ̀. báwo ní rán Ọlọ́run kò sọ bẹ́ẹ̀. báwo ní bá ti ṣe Ọlọ́run kò sọ bẹ́ẹ̀. arúgbó ọjọ́ kò sọ bẹ́ẹ̀ Ọlọ́run kò sọ bẹ́ẹ̀. ọlọ́run kò máa sọ bẹ́ẹ̀ Ọlọ́run kò sọ bẹ́ẹ̀. ọlọ́run kò Ọlọ́run kò sọ bẹ́ẹ̀. listen ìgbésẹ̀ ilé ìyá gbọ́dọ̀ má gbé ń bí. We must take the stage. Because I love this man of God. Ọlọ́run wá fìdí ẹ̀ múlẹ̀ ó ní màá rí ẹ̀rí ẹ̀ láàrin 3 months. They solidify it that will see Oṣù kejì lẹ́nìkan pè mí pé orin Ọlọ́run sọ bẹ́ẹ̀ ló ń fi pray. that he Ó prayed ní with the láàárọ̀ song. kùtù my wife was aware. Ó ní wọ́n dẹ̀ send 21 million sí They àkáǹtì sent o. 21 million naira. Ẹni tó send ẹ̀ yẹn tó pé The person that sent it bọ̀ kò called. júwe ara ẹ̀. But he Ó didn't ní describe Olúwa ló himself. kàn án nípa fún mi That kí the n Lord bless ẹ. instructed Ẹni tí Ọlọ́run máa rán sí ìwọ náà. the person that God Oṣù yìí lè máa pàdé o. It's this month. Èyí tó borí ẹ̀ dádì chọ́ọ̀chì kan ládó ni máa yẹn ti yẹ sọ pé olólùwà ló sọ ó lóun ò gbọ́rí olúwa sọ pé lọ́ra kíṣẹ́ ti ọmọ mi tí wọ́n ń pè ní ìjó òdì Go and buy my case. fi gbàdúrà pẹ̀lú mi láà ó ní mo fẹ́ ṣe ìyanu 3 days. chọ́ọ̀chì yẹn dọ́ra tóbi ju chọ́ọ̀chì wa lọ díẹ̀ ṣùgbọ́n wọn ò tí ì rí kọ́ tán window level náà kọ́ dé lẹ́yìn ìgbà tí pásítọ̀ gbàdúrà ọjọ́ mẹ́ta After the ó ní prayer, ó ní ọkùnrin kan dẹ̀ drive he said láàrin he òru drove. 1 a.m. ọjọ́ Friday ó dẹ̀ jòkó sí ààyè ẹ̀yìn Stand at the back. prophet ní bóun ṣe rí lòun wò pé olówó lélẹ̀ torí mọ́tò yẹn kì í ṣe mọ́tò 20-30 million ó lóun pé ọ̀nà wo lòun fi lè jẹ́ lára ọkùnrin yìí o How can he kó just tiẹ̀ bá wa take ṣe it? díẹ̀ lára iṣẹ́ ibi ó lóun òun bá gbé ẹ̀mí ara wọ̀ ọ́ ẹ̀yin ọmọ ẹ lọ kó envelope building project wá hallelujah ó lóun ní kó wọ́n bá a fúnra pé torí tiẹ̀ lásìkò ẹ pín fún gbogbo èèyàn wọ́n dẹ̀ ṣe pé fún gbogbo èèyàn tó pé fún ló gbà gbàtà dọ́dọ̀ ọkùnrin ìtàn náà sí ó ní ẹ ṣé mi ò ní ìdí ẹ̀ pásítọ̀ lòun wò lókè bó ṣe rí jẹ́ tiẹ̀ ó ní ìdí kíni àwọn akọrin ló dẹ̀ sí ń kọrin òun wá fi style ìjó lọ bẹ̀ dáàdi ẹ lè gba envelope yẹn iṣẹ́ tí a ń fi ṣe náà ni any amount kò sí iye tó kéré olóní ẹ ṣé dáàdi but mi ní ìdí ẹ̀ pásítọ̀ ní pẹ̀lú ìbànújẹ́ ló fi kúrò lọ́dọ̀ ẹ̀ pé máa gbówó ẹ lọ kò ju 2 minutes tó pásítọ̀ kúrò lọ́dọ̀ ẹ̀ olódẹ̀ bọ́ sí di mọ́tò ẹ̀ òun wò pé ó tiẹ̀ ti ń lọ ó dàbọ̀ lójijì ó wá sẹ́wọ́ sí ọ̀kan lára wọn ṣàpè ẹ bá ń sọ fún pásítọ̀ pé ṣé wọn ò bísí jù ṣé mo ní rí wọn láàrin ìṣẹ́jú kan bísí kẹ̀ ó ní wọn ò tí ì jíṣẹ́ fóun tó fi fò bọ́ta àwọn akọrin lóyìn ń kọrin òun ò bísí ẹ gbọ́ gbólóhùn tó ló sọ gbólóhùn àánú máa fọ̀ sẹ́nìkan níbí dáàdì ó ní dáàdì tó bá jí ọlọ́run tó pè mí tó sọ mí di èèyàn láti inú ẹrọ̀fọ̀ ló pe ẹ̀yin náà tí ẹ̀dẹ̀ ń kọ́lé fún tí ẹ̀ sọ pé ẹ̀ ń kọ́lé ara yín pásítọ̀ ẹ̀ nídìí àti máa ṣàgbé yóò kọ́ ilé ara ẹ̀ hallelujah ó ní mo sì fẹ́ wọnú mọ́tò ń bẹ̀ yẹn ni ẹ̀mí mọ́ sọ pé hòtẹ́ẹ̀ kan ni mo dé sí lókè ń bí mo kàn máa ń kọjá mo pé ọmọ ọlọ́run gbàdúrà kí n kàn bá yín gbàdúrà ìṣẹ́jú díẹ̀ bọ̀ rísì tí mo fi kúrò lóòótẹ́ ní tí ìlójú 10 minutes tán fi pè mí pé kí n máa padà bọ̀ mo sì fẹ́ wọnú mọ́tò olúwa ní kí n gbé nǹkan kan síbí ẹ jọ sà ẹnjìníà tó ń kọ́lé yín yẹn níbo ló wà church member náà ni ẹnjìníà bá sábọ́dé
ó bá kọjú sí ẹnjìníà níwájú pásítọ̀ pé dáàdi ẹnjìníà wájú wòlíì mo ṣe ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ àti inú àti ta àti gbogbo ara tẹ́ fẹ́ fi léyìí dá èlò ló máa parí ẹ̀. ẹnìkan máa bi ẹ́ léèrè ọ̀rọ̀ yẹn pé gbogbo ohun tó ń lò fẹ́ ṣe yìí àtinútẹ̀yìn kí ló máa gbé ohun àánú ni. pásítọ̀ ní ẹnjìníà wojú wọn ní sọ̀rọ̀ wọn ní dáàdi abúlé yìí kàn jẹun in tí ó parí ilé pẹ̀lú estimation tèmi is 50 million. olókàn yìí tó kúrò lọ́dọ̀ ẹnjìníà ni ó kọjú sọ̀hún pé ó lóun ti ẹ̀rọ pé bóyá ó ti dáwó tó ṣe kíni tó pọ̀ jù. olùbá ní pásítọ̀ ẹ kìlọ̀ fún ẹnjìníà yín dáadáa torí ẹ ò ní padà pè mí lórí ọ̀rọ̀ ilé kí n gbé kọ́ yín o. èmi náà mọ̀ nípa building díẹ̀ owó tó dárúkọ yẹn ò lè parí ilé. ẹnjìníà bá sọ bá tó kọjú sí ọkùnrin yìí sọ̀rọ̀ torí ọlọ́run. olùbá ní wẹ́ èmi wò pé ká má di ẹrù gbogbo ẹ̀ lé wọn lórí ni. owó tó máa parí ilé yìí dáde tí mi ò ní nídìí owó kankan mọ́ is 100 million. olùmọ̀ yẹn dẹ̀ pé ńgbà mẹ́ta 100 million okay 100 million ṣé cash lẹ ní ìsìn àbí transfer torí owó tó wà lẹ́yìn mọ́tò yìí sì ju ewu tẹ́ ń dárúkọ yẹn lọ. àwọn èèyàn wà lórílẹ̀‐èdè tí Ọlọ́run ti gbé dìde aláàánú bẹ̀ wá bá pàdé. wọ́n sọ Ọlọ́run sọ pé láyé wọn ò bí wọn dá wọn á gbé cash 100 million sílé wọn lè rọrùn sùn cash transfer yẹn ló dáa ó ló dẹ̀ mú tablet ẹ̀ nínú mọ́tò ó dẹ̀ transfer ńgbà mẹ́ta 40 million 20 million ó dẹ̀ ń wọlé báyìí wọ́n ń wò ohun tí òun ní 5,000 sórí àkáǹtì. ó ní mo ṣe wọ́n ẹ nọ́mbà yín sàwọn ní dáàdi ẹ má wọrí a máa rí i lọ́jọ́ mi ntí Ọlọ́run náà mo ṣe kí ni o kò fẹ́ nọ́mbà ẹ̀ láti sọ pé ẹ ṣe é ó dàbí àwọn olóore táwa nílé ni a ní òun ló ń kọjá lọ yẹn o 200 naira ni mo yá lánàá o sọ pé kò kí mi ní ìsìn olóore gíga wàá bá pàdé. pásítọ̀ yẹn níjọ́ yẹn ló ń mọ̀ pé àṣẹ lóòótọ́ ni ijó òdíwà ijó tí èèyàn ò rí lù. wọ́n ní àwọn kwaya tó ń kọrin ò tí ì síwọ́ orin tó fi padà wọnú church ṣùgbọ́n bóun ṣe wọ church ní gbogbo church mọ̀ pé nǹkan kan ti ṣe òun. torí gbogbo èèyàn ń jó lórí ilẹ̀ òun kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí àga gbà tó ń jó torí àga tó ń wọ́n bẹ̀rẹ̀ sí gbókìtì torí òun ò rírú ìyanu yẹn rí ìyanu tí ẹnìkan ò rírú ẹ̀mí ń bí. Ọlọ́run bàbá mi lórí òkè yóò yọ̀ǹda rẹ̀ fún ẹ. ìyanu tí yóò ṣẹlẹ̀ ayọ̀ tí yóò ṣẹlẹ̀ tí máa fi tóbi àtìtì. ìgbà wo ni tí kóṣù yìí tó parí bàbá jẹ́ ó torí mi ṣẹlẹ̀. kí n ṣe kí ni kí n jó láì rí inú kí n jó bí àtìtì. mo fọlọ́n mẹ́ ohun tó o bá tiẹ̀ tí ìjó látàárọ̀ láàrin 4 minutes tá a fẹ́ fi kọrin yẹn jó bí ẹni pé jẹ́ kí ẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ sẹ̀ ọ́ pé àṣẹ wọ nìkan ni are you ready now? ìyanu tí yóò ṣẹlẹ̀ tọ́mú mi jó bí òde ayọ̀ tí yóò ṣẹlẹ̀ tí máa fi jó bí àdìtì. oṣù yìí tó parí bàbá yóò torí mi ṣẹlẹ̀ kí n jó láì rí kí n jó bí àdìtì. ìyanu tí yóò ṣẹlẹ̀ tọ́mú mi jó bí òde ayọ̀ tí yóò ṣẹlẹ̀ tí máa fi jó bí àdìtì. oṣù yìí tó parí bàbá yóò torí mi ṣẹlẹ̀ ìjọ láì rí ìlú ìjọ bí àdìtì. ìjọ 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 ìjọ. wo tó bá ṣerú ẹ̀ fún wọn tó bá ṣerú ẹ̀ fún wọn ìwọ gan wájú wáyọ tó ní dúró dèlù kí o tó gbọ́wọ́ ijó ó ní bí gìtá bóyá ló kò bá ìjọ mu ọmọ ara bí òkòtò rábí òkòtò mo ní o rábí òkòtò fúnròyìn ayọ̀ tí o gbọ́ agbọ́wọ́ ijó gẹ́gẹ́ 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 fúnṣẹ̀lẹ̀ ayọ̀ tí o rí wọ́n sùn yìí tó parí bàbá. ní ọjọ́ torí mi ṣẹlẹ̀ ó Jésù. ìyanu tí yóò ṣẹlẹ̀ tó ń fi jó bí òní ayọ̀ tí yóò ṣẹlẹ̀ tí máa fi jó bí àdìtì. oṣù yìí tó parí bàbá yóò torí mi ṣẹlẹ̀ ìjọ láìrí ìlú ìjọ bí àdìtì. wòmí ta ló sọ fún wọn pé wọn náà kò mọ̀ ọ́ jó ìṣẹ̀lẹ̀ ayọ̀ tí mo rí tó bá ṣẹlẹ̀ sí ọ akọ ẹ̀ níjó tuntun láì rélé ẹ̀kọ́ ijó akọ ẹ̀ lórí títún lóòdà kì í so lórí ẹ̀mí lórí títún wá tẹnu jáde ijó tuntun wá tẹsẹ̀ rẹ̀ wù ijó tó dòóró ẹ̀rí
bó jẹ́ lárí ìgboro ìṣẹ̀lẹ̀ yẹn ti bá ọ ibẹ̀ náà ló ti máa jó bó jẹ́ nínú yàrá àní ìwọ nìkan pàgbọ́wọ́ ijó gẹ́gẹ́ pàtúkọ̀jú sókiri ó sì yìí tó parí bàbá ìjó láìrí ìjó ìyanu tí yóò ṣẹlẹ̀ táwọn fi jó bí ó di ayọ̀ tí yóò ṣẹlẹ̀ tí mo fi jó bí ó ti fi ojú yìí tó parí bàbá lọ́tọ́rí ìṣẹ̀lẹ̀ ìjọ láìrí ìlú. mo fẹ́ rí tó àwọn kan kí ìjó láìrí ìlú o ìjó bí àdìtì o ìjó láìrí ìlú ìjó yàrá. Olóríire kan pè mí. Ìgbà pé ayọ̀ láyé mi. Ìjọ láìrí ìlú. Ìjọ bí ọdún sí. Bàbá jẹ́ ń jọ láìrí ìlú. Ìjọ bí ọdún sí. Ìjọ láìrí ìlú. Ìjọ bí ọdún sí. Mo ní ìṣẹ́jú márùn-ún péré sí. Èmi mo fúnra mi ń táìmù. Àgbẹ̀ tí èèyàn bá wà nílé ẹ̀, ayé tó bá wù ló ń jẹ. Amen. Ayọ̀ ẹnìkan máa kún bí. Àmín. Olúwa sọ fún mi pé lẹ́yìn ìpàdé wa yìí there is going to be something we call overtaking. Àwọn tí ó ti wà ní ipò ilẹ̀ ẹlẹ̀ tẹ́lẹ̀ Olúwa ní wọ́n á lé àwọn ẹni iwájú bá. Ìwọ tí ayé ti ń fojú ẹni ẹ̀yìn wò Olúwa ní àánú kan máa gbé ẹ dìde. Wọ́n á lé àwọn tó wà níwájú bá. Wọ́n á dẹ̀ kọjá wọn. Ó fẹ́ wá èèyàn mẹ́ta tí ọ̀rọ̀ yẹn máa ṣiṣẹ́ fún bí tó bá yẹ kó wà lójú kan 5 minutes lókùn tí mo fẹ́ lò àwòrán ni màá fi parí ẹ̀ torí àwòrán àwọn kan máa jáde lóṣù yìí ṣùgbọ́n ká tó ká àwòrán láàrin ìṣẹ́jú méjì gbọ́ gbólóhùn yìí tó bá yẹ pé orí ìdúró ló yẹ kí gbólóhùn yẹn báyìí wàá máa kọ́ lójú kan tó bá yẹ kó yẹ kó máa rìn wàá máa rìn tó bá yẹ kó máa sáré wàá máa sáré tó bá yẹ kó máa fò wàá máa fò wàá kàn ní mo fẹ́ bá wọn mo fẹ́ kọjá wọn mo fẹ́ bá wọn mo fẹ́ kọjá wọn. Àwọn tó ti rìn jìnnà nínú ògo. Mo fẹ́ bá wọn, mo fẹ́ kọjá wọn. Mo fẹ́ bá wọn, mo fẹ́ kọjá wọn. Àwọn tó ti rìn jìnnà nínú ògo. wá ẹnìkan tó fẹ́ kó gbọ́ nípa testimony ẹ̀ nígbà tó bá ṣẹlẹ̀ ẹ gbọ́ ń tẹ́ ẹ máa sọ fún ẹ kàn sọ fún pé Ọlọ́run mi yóò gbògo
ọjọ́ kan lè pẹ́ díẹ̀ ni sùúrù ló máa ná mi ọlọ́run mi yóò gbogbo ẹ sọ fẹ́ ni ẹ gbogbo ọlọ́run mi yóò gbogbo ọjọ́ kan lè pẹ́ díẹ̀ ni ọjọ́ kan lè pẹ́ díẹ̀ ni sùúrù ló máa ná mi sùúrù ló máa ná mi ọlọ́run mi yóò gbogbo ọlọ́run mi yóò gbogbo. ẹ̀mí inú mi ni kò sọ gbólóhùn yẹn fún èèyàn mẹ́ta pẹ̀lú ijó wákà ní ọlọ́run mi yóò gbogbo ọjọ́ kan lè pẹ́ díẹ̀ ni sùúrù ló máa ná mi ọlọ́run mi yóò gbogbo ó sọ fẹ́ mi yẹn ọlọ́run mi yóò gbogbo ọjọ́ kan lè pẹ́ díẹ̀ ni sùúrù ló máa ná mi ọlọ́run mi yóò gbogbo. lọ sí ọ̀dọ̀ ẹnì kejì. ó yá sọ gbogbo ẹ yóò gbogbo. ọlọ́run mi yóò gbogbo ọjọ́ kan lè pẹ́ díẹ̀ ni sùúrù ló máa ná mi ọlọ́run mi yóò gbogbo. gbé ijó yẹn lọ́dọ̀ ẹnì kẹta. sọ́gun ọlọ́run mi yóò gbogbo ọjọ́ kan lè pẹ́ díẹ̀ ni sùúrù ló máa ná mi ọlọ́run mi yóò gbogbo agbógo dandan ọlọ́run mi yóò gbogbo ọjọ́ kan lè pẹ́ díẹ̀ ni sùúrù ló máa ná mi ọlọ́run mi yóò gbogbo ó yá sọ lẹ́ẹ̀kan sí o ọlọ́run mi yóò gbogbo agbógo ọjọ́ kan lè pẹ́ díẹ̀ ni sùúrù lànà mi sùúrù ló máa ná mi ọlọ́run mi yóò gbogbo. ẹ gbé ọ méjèèjì sókè báyìí wọ́n fẹ́ gbé máìkì ẹlẹ́rìí àwòrán ọlọ́run fi àwòrán mi hàn. Eo! àwòrán ọlọ́run fi àwòrán mi hàn ènìyàn tí ó mọ̀ mí ènìyàn tí ó mọ̀ mí yẹ kó ra àwòrán mi àwòrán ọlọ́run fi àwòrán mi hàn níbi gíga. ìgbà méjì tó kù tẹ máa sọ lẹ́sìn àwọn kan ti rí mi wọ́n ráwòrán mi nínú oko àwọn kan ti rí mi wọ́n ráwòrán mi nígbó ẹmu àláwọn kan ti rí mi wọ́n ráwòrán mi lóko lébìrà ìyẹn lọ́jọ́ sí torí mi kò ìgbà tó ṣe ojú wọn tó rọ́ṣà ó ti wá padà wá ó ti rókun àwòrán ọlọ́run fi àwòrán mi hàn níbi gíga ó jẹ́ pariwo ju ẹnìkan níbo lọ. àwòrán ọlọ́run fi àwòrán mi hàn àwòrán ọlọ́run fi àwòrán mi hàn. ènìyàn tí ó mọ̀ mí màmá ènìyàn tí ó mọ̀ mí jẹ́ kó rí yẹ kó ráwòrán mi àwòrán ọlọ́run fi àwòrán mi hàn níbi gíga. ó kú gbà kan lẹ́sìn ó fàwòrán ọmọdé ka èèyàn fọ́ba o kábíyèsí ò lè sùn àfìgbà tó ṣe lóore ó fàwòrán Mèfíbóṣẹ́tì hàn fún Dáfídì kówó tá ìlera ẹ̀ kábíyèsí tún dá lọ́lá ẹ gbọ́ àwọn tí kò ní wo àbùkù ayé mi olóore tí ò ní wo ọ̀rọ̀ ẹ̀gàn tí ọ̀tá ń sọ àwòrán ọlọ́run fi àwòrán mi hàn fún olóore ẹ̀kọ́ tó kù nìyẹn pariwo àwòrán o àwòrán ọlọ́run fi àwòrán mi hàn bí hàn ní kankan o àwòrán